ẹlẹ́ẹ̀kejì ńbẹ tí bá tún wá ń bẹ lára èèyàn bẹ́ẹ̀ níjọ́ yẹn nìkan o tí wọ́n bá lè mú ẹni yẹn tí wọ́n bá tì í mọ́bì kan tí ò sẹ́nìkan kan ń bẹ àfọlọ́hún tí irú ẹni bẹ́ẹ̀ bá fi lè fi ẹ̀yìn ti ògiri yóò sì bára rẹ̀ ní òdì kejì. àǹfààní ẹ̀yìn tẹ́ mọ̀ gbọ́ àbí ọwọ́ bá àwọn tá a fẹ́ lọ fọ́ ṣọ́ọ̀bù wọn kò ṣiṣẹ́ fólè. kò ṣiṣẹ́ fólè o. ṣé èèyàn lè fìyẹn náà ṣọ́lé ṣó lè fi ṣọ́ kọ́ńpìnì ṣó lè fi ṣọ́ oko. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ọlọ́run àfọlọ́hun ni. Àmọ́ ohun tá ẹ bèrè ni tí n bá fi jù ú lẹ̀ àwọn àgbààgbà tí ń bẹ nínú ilé yóò má dùn wọ́n o. Torí pé ohun tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni wípé eléyìí tẹ́ ẹ bèrè ni. Òun ṣọ́ odidi ìlú. Ó ṣọ́ odidi ìlú. Bó ti wá ṣọ́ odidi ìlú tó nì náà. Ẹni tó bá lè rí nǹkan ọyọ kan pa ládùúgbò rẹ̀ kò mà níná sílè kan. Ṣùgbọ́n mi ìwà fẹ́ kójú mi hàn torí pé mi ń polongo ara mi síta. Ẹ ti sọ bẹ́ẹ̀ sà ó sì ti di àdéhùn. Ìfẹ́ kójú mi hàn lẹ́ẹ̀kan sí bí mo ti sọ wọn. Àwọn kan wà lọ́nà jíjì tó yẹ pé tí wọ́n bá pè wá ń gbà mí ẹkún ni wọ́n máa ń sun. Olè wá jálé wa olè wá já oko wa bàbá táwọn olókòdé yẹn tiẹ̀ wá pọ̀ jù onílé náà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀yin àgbà ní àfọkànsí ló lè orú kò sẹ́ni tó run òkè kùn bẹ́ẹ̀ tí onílé ló ń sùn fọ́fọ́n yìí olè ló sì ti dájọ́ tó tún sẹ́ẹ̀tì aláàmù pé bí ọ̀bàdì 130 á lọ bọ́gùlé ẹ̀ bàbá ṣáwọn nǹkan bẹ́ẹ̀ ṣì wà nù ayé ṣá. Bẹ́ẹ̀ ni pẹ̀lú ògùn Ọlọ́run ó wà tí sì ń dún àmọ́ ẹ jẹ́ kí n tètè yọ̀ǹda rẹ̀. Yes sir. Ẹ jẹ́ kí n gbé báyìí lọ́dọ̀ àwọn àgbàlagbà aṣọ tá à ń wọ̀ yìí bẹ́yẹn bá fẹ́ ṣọ́ ilé aṣọ wíwọ̀ wa tá à ń wọ̀ yìí ń pé a fẹ́ ṣọ́bì kan a fẹ́ kẹ́nìkan kan máa dà wá láàmú bẹ́ẹ̀ aṣọ wa yìí láàbọ̀ kalẹ̀ á wà rẹ̀ á fomi rẹ̀ pẹ̀lú ọṣẹ kò bá jẹ́ aipo tí wọ́n ń pè láìpò nì náà láfẹ́ fi rẹ̀ kò bá jẹ́ àwọn ọṣẹ kan tí wọ́n ń lò káàkiri nì náà kódà kò bá jẹ́ sódà àmọ́ májẹ̀mú ẹ̀ ni wípé a gbọ́dọ̀ fi ọṣẹ sóòkì aṣọ ni tá bá ti wá rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ yóò wá lo òru ọjọ́ mẹ́ta nírí rẹ̀ lápẹẹrẹ ní sítorí ẹlòmíì ọ̀rọ̀ òye wọn. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ mọ̀ yí pé òní yìí nísìn lọ́jọ́ àlàmísì. Bẹ́ẹ̀ ni. Ní àpẹẹrẹ ká ṣe báyìí nísìn pé tá a bá rẹ̀ lónìí nísìn yóò láti òru èní tó fi di ọ̀la. Ọjọ́ àlàmísì yẹn náà yóò tún dàrú mẹ́lòmíì lójú òní lọ́jọ́ Thursday. Òní lọ́jọ́ Thursday òru èní mọ́júmọ́ Friday tọ̀la day 1 Friday mọ́ Saturday that is day 2 Saturday mọ́júmọ́ Sunday that is day 3 ń jásí pé tá a bá rẹ̀ irú nǹkan ní lónìí day 3 tí ó ṣe déédéé jọ Sunday ń láàyò kìíní ní padà. Ìyẹn aṣọ yẹn tààrẹ yẹn pẹ̀lú omi yẹn. Àgbọ́yé sà. Àmọ́ kọjọ́ náà tó pé á ti wá orógbó 16 kalẹ̀ tó pé tí èpo rẹ̀ ò bó àti ìgò funfun kan tí ò sí pépà ní ara rẹ̀. So tọ́jọ́ ní bá ti wá pé aṣọ tí a ti wá rẹ̀ kalẹ̀ nì á wá da omi yẹn àmọ́ ká tó dà á ti kọ́kọ́ mú orógbó yẹn orógbó 16 ni á kó sínú ògò yẹn. A jẹ́ pé déédéé orógbó tí ó lè gbanú ògò yẹn. Tí ó lè gbanú ògò tí ò ní tóbi jù á máa wá kó sínú ògò ni tí ó máa wọlé tó bá ti wá pé omi aṣọ nì láwàá bù níbẹ̀ tá a wàá rọ̀ sínú ògò yẹn tí ó kún bámu á wàá fọmọrí rẹ̀ dé pa á wàá lọ rí ìmọ̀bi tá a bá fẹ́ ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo bí a bá ti rí i mọ́ ó ti di èèwọ̀ fún olè kó tún wọbẹ̀. Allahu Akbar. Bàbá tọkàntọkàn lẹ́fì yẹn. Pẹ̀lú ògo ọba tí jí Ọlọ́run gbogbo bí a bá ti rí i mọ́ ó ti di èèwọ̀ fún olè kó tún wọbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tún wá ní wípé aṣọ tá a lò ní ó ṣe é wọ̀ padà. Ibẹ̀ mo fẹ́ bọ̀rọ̀ lọ pé omi tá a fi rẹ kinní ohun tó bá ṣẹ́kù èyí tó ṣẹ́kù ńlẹ̀ kò síbi tá a lè dà á sí. Káà pé ẹ má dà á síbi kan kéèyàn má gbàdúrà. Kò dẹ̀ ní má jẹ̀mú pé dandan pé ṣé àwọ̀ aṣọ kan la gbọ́dọ̀ lò ní funfun ní àbáyìn ní àbí kinní kan kásárì pé aṣọ tá a ti ṣe kí ni o tá a ti wọ̀ rí. Èyí tó tún lè tún wá fẹ́ takú lójú ọmọ Nàìjíríà òun náà ni wípé tó bá wá já sí pé ibi tí mo wà tí mò ń gbé bẹ̀ tí èṣe mi ni mo kọ́ bẹ̀ lápẹ̀rẹ̀ ń sìn ẹlòmíì ń bẹ ńlé òun ní ń gbélé ẹlálọ́dún tó wá kọ́lé síbẹ̀ ò ṣe kí ni kò sí ń bẹ̀ kò bá gbé bẹ̀ bóyá bòmí lọ́kọ́lé sí tí lé pọ̀ jábọ̀rata káàkiri ṣé yé máa wọra rẹ̀ níran kí nǹkan wá àtáàkì ẹ̀ mọ́ ilé lójijì pé láńlọ́ọ̀dù òun ò dẹ̀ sí ilé tí ó lo aṣọ rẹ̀ ẹ dákun ǹjẹ́ yẹn lè lọ bẹ̀rẹ̀ pé láńlọ́ọ̀dù mo fẹ́ ṣe nǹkan sínú ilé ẹ fún mi láṣọ yìí kò ní rọrùn bẹ́ẹ̀ òun náà tó bá ti lo aṣọ ẹ̀ ohun tí nǹkan ṣẹ́yẹn wà fún ni pé ẹnikẹ́ni tó bá ti lo aṣọ rẹ̀ ká ti lo aṣọ ẹnìkan nínú ilé yẹn ká fi ṣe ohun tá a ní kí. Bàbá tí n bá gbọ́ yín yé sà
bí èèyàn gan bá tó àwọn bẹ́ẹ̀ mi ò fẹ́ lu aṣọ mi kò sáṣọ ẹni téèyàn ò tún tí yóò lè lò nígbà tí òkú tiẹ̀ léèwọ̀ kankan. ṣùgbọ́n kinní kan ni pé a rí wípé a ti wọ̀ ọ́ rí kì í ṣe tuntun. Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ sà ẹ ṣeun sà. ìbéèrè kan tí ọmọ Nàìjíríà tún lè fẹ́ máa béèrè lọ́wọ́ èmi tó jẹ́ ń pé ọ̀pọ̀ ìpè ọ̀pọ̀ mẹ́sẹ̀gì máa ń pọ̀ ńgbà mi. omi yẹn sà ìjẹ́ yẹn lè fi ṣe bí ìgò bíi 6 7 àbí 5 sà. dáadáa pẹ̀lú ògo Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín yóò máa dára sí ni èèyàn lè ṣe bẹ́ẹ̀ dáadáa kódà èèyàn lè ṣe bẹ́ẹ̀ gan nínú ilé téèyàn wà kéèyàn fi rèé mọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin káàkiri nínú ilé. a wá jẹ́ ń pé nínú ìgò kọ̀ọ̀kan orógbó 16 orógbó 16 ni ó máa pé síbẹ̀ tí í ṣe 16 yóò pín sínú ìgò kọ̀ọ̀kan. Ọlọ́run járe gbẹ́sà ẹ ṣe àní wá yín tì tó gbogbo ọmọ Nàìjíríà mo máa ń sọ fún yín pé akiriku ọ̀ṣọ̀gá akirijágbó àti kirijágboro báyìí ẹ mú gègé ẹ mọ́ ọkọ́lẹ̀. bàbá ní comment section wa sà mo palẹ̀ eléyìí náà mọ́ torí àwọn èèyàn 4 kan mi ò mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn mọ̀ mí ẹ mọ̀ ẹ̀yin àgbà máa ń pé gbogbo èèyàn ló mẹ́kùn èèyàn mélòó lẹ́kùn mọ̀ wọ́n kọ síbẹ̀ pé orí fífọ́ àfọ́kúdórógbó orí ni o bàbá ẹnìkan sọ pé orí fífọ́ yẹn ló padà di àwọn kíní yẹn ti wá fẹ́ di àtìrandéran ti fẹ́ di inheritance orí fífọ́ yẹn ni wọ́n ń bá ogun ọjà ó nígbà míì 7 days bí kan máa laago lórí yẹn ni bàbá mo tún ní béèrè ni o bàbá tó bá jẹ́ pé a máa rí oògùn gbà tó lè ṣiṣẹ́ fún èyíkéyìí orí fífọ́ tí ó ṣàǹfààní fáwọn ọmọ Nàìjíríà sábà bá rí bàbá inú wa dùn sáà. mo kì í kú iṣẹ́ o. ẹ ṣeun sá.